Africa Content TV.
ó jẹ́ àdúgbò kò tó ní ọba kò forúkọ ọ̀rọ̀ mi ó wá sí i ọlọ́gbẹ́dẹ́ lórúkọ mi ìlàkọ̀ọ́kọ́ èrè. ara mi ọjọ́ ẹ máa yọ má sì máa láwọn ọmọ ìlú ìgbà lórí mi àwọn lórí ọmọ padà àwọn tí wọ́n kọ́ sọ́ra bẹ́ẹ̀ ọmọ wa ni. ẹ ò ní ẹ tí ó wà lọ́wọ́ láti bá wọn. Àgbẹ̀gbẹ̀ ìṣòro títọ́ lẹ́yìn òbí ìṣòro ìpàdé ìjọkọ̀jẹ̀kọ̀. Àlàbọ̀ òṣèlú ní oṣù fẹ́rẹ́ sí kákẹ́kọ̀ọ́ ṣàfi táyé ti mú ìyíká ìṣẹ́lẹ̀ rẹ̀ fún ọ̀pọ̀. Táyé mo wà, lọ́rùn mo wà, òun ní aláyé lọ. Ṣùgbọ́n tó lọ ẹ̀kọ́ rẹ̀ láti lọ. Ẹgbẹ́ mẹ́ta lọ jù sí ọ̀run. Ọdún méjì máa ń ṣe ìṣòro láyé lẹ́ka òfin bá padà bọ́ ní ètò ìgbàlè. Láyé tó tọ́jú ìrora ọmọ tuntun ọdún. Ara mi ọjọ́ ẹ máa yọ àṣùwà níbo láti wọ́n fi ó bébí ni lórí bàwọn tó ní ọmọ padà lọ́wọ́ tí wọ́n kọ́ sọ́ra bẹ́ẹ̀ ọmọ wa ni. Ọ̀dàrẹ́ ó máa jàpọ̀, ọ̀dàrẹ́ àjàjọ̀ láyé. Báyọ̀ ló wá jàpọ̀, àṣàrí àṣàjù láyé. Àmọ́ wọ́n ti fi Àádùúrọ̀ ó máa jàpọ̀, ọ̀dàrẹ́ àjàjọ̀ láyé. báyọ̀ ló wá jàpọ̀, àṣàrí àṣàjù láyé. Lọ́dọ̀ kìíní ṣe méjì ló ṣe é. Ẹgbẹ́ tí sọ̀rọ̀ bá lórí tí mo fi ràn. Ó ní ìdí kì í ṣe ní mọ̀nàmẹ́rì. Ọmọ rẹ̀ Dájú tó fi ṣe ohun mọ̀nàmẹ́rì. Ọlọ́run ìrẹ̀yẹ̀ wọn ó ti bá wọn dáhùn wọn. Wọ́n sọ pé ọmọ ìkọ̀ bàbá àyíká o. àwọn tó ní lẹ́yìn ẹ̀mọ́ Ṣé máa rọ̀ yẹn? Délé ọmọdé ẹ̀rù. àwọn tó ní lẹ́yìn ẹ̀mọ́ Ṣé máa wọ̀ ni? ṣé sọ́ọ̀tù ẹ̀ Ṣé máa wọ̀ ni? ọmọ pẹ́ ìyá àti Ṣé máa wọ̀ ni? sọ́ọ̀pẹ́ Àbáwá sí ṣe máa wọ̀ ni? àwọn tó ní lẹ́yìn ẹ̀mọ́ Ṣé máa wọ̀ ni? oní ọ̀dọ̀ ṣe sáré rẹ̀ oní ọ̀dọ̀ ṣe sáré rẹ̀ àwọn ẹ̀ka nígbà ẹ̀dọ̀ òkúso àwọn sọ̀rọ̀ ẹ̀ka nígbà ìgbà ẹ̀dọ̀ lọ́sẹ̀ nígbà nígbà àwọn ọ̀yà pàṣẹ lọ́sẹ̀ nígbà nígbà àwọn ọ̀yà lọ́sẹ̀ nígbà nígbà àwọn ọ̀yà pàṣẹ. Ìyá sọ pé ìbò náà tẹ̀lé. Orúkọ wo ló tẹ̀lé? Orí àjọ ní ibi. Òkè àjọ ní ibi. Ìyá nígbàdàn. Lórí èlé. Òkè àjọ ní owó rẹ̀. Ó lè bá ìsìn àwọn. Ṣèjì dé bírí. Ṣèjì wá bírí. Ṣé o mọ bí gbọ̀ngàn? Máa ti ẹ̀fù. Máa ti ẹ̀fù. Bàbá ti wá lọ́rọ̀ náà. Bàbá tó lọ tẹ́lẹ̀. Ó sì wá máa ti ẹ̀fù. Ilé ẹgbẹ́. Ilé ẹgbẹ́. Ilé ẹgbẹ́. Ilé ẹgbẹ́. Ilé ẹgbẹ́ ibi gangan Ọ̀yọ́ tó tọ́jú náà ilé ẹ̀kọ́ ọ̀pá ọ̀pá àwa lóyún àwa lóyún ooo àwa lóyún ooo gbogbo fún wa nígbà yìí ooo àgbà pẹ̀ ẹ̀ṣẹ̀ Ọlọ́run ní ayé mi ò jẹ́ ọmọ rẹ̀ mú mi sí. Ìjọba kọ́lé ó bẹ̀rẹ̀ ayọ̀ sí lórí ìtura. Ìjọba rẹ̀ sí ló bẹ̀rẹ̀ mú àyè lórí. Bára náà lè wọ́n ní ìgbára ìjọ ìgbára lọ. Ìgbé àdúgbò àsúkà ṣúgà ìjẹ́pà. àwa lóyún àwa lóyún ooo àwa lóyún ooo gbogbo fún wa nígbà yìí àgbà pẹ̀ ẹ̀ṣẹ̀ Ọlọ́run ní ayé mi ò jẹ́ ọmọ rẹ̀ mú mi sí. Ìjọba kọ́lé ó bẹ̀rẹ̀
sọ pé òdòdó tó sọ̀rọ̀ dúró àwọn ọ̀lọ́sẹ̀ bá wà tọ́lá bá mi tó wà láti dojú lọ gbọ́dà láti ní bọ́ọ̀lù kúrò tó bá jẹ́ gbọ́ ní bọ́wà lórí ìbàdàn rẹ́bà láti ní bọ́ọ̀lù ojú mi ṣùgbọ́n lọ. olóògbé mi kò ní àwọn Awúgbúra ní mi ò tẹ̀ yìí, lábá ní ọ̀tà, àná bí mi ò tẹ̀ ooo. olóògbé mi kò ní ọ̀dọ́ ní àwọn ìlú. Awúgbúra ní mi ò tẹ̀ ọ̀, lábá ní ọ̀tà, àdíjà tí mi ò sí náà. olóògbé mi kò ní ọ̀dọ́ ní àwọn ìlú. Iye ẹ̀sìn ẹ̀rọ máa sùn. àsọyí lẹ́gbẹ̀ẹ́ èrè bá ti yá àyàkọ́lá bí ẹgbẹ̀ẹ́ ayáyá o. wọ́n á gbogbo èèyàn owó ọ̀yà. Adélọ́dún ti padà dé. Ó dé padà. Adélọ́dún ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ó dé padà jù bọ́lá. Ẹyẹ náà jẹ kẹ́rẹ́ pàtí lọ. Ìbára sí òrùsẹ̀ àti bẹ̀rẹ̀. Àti wọ́n ti lò lájà pàpà sí i. ẹja wá sí. Ọlọ́pàá àti ọmọdé ọmọ yàrá náà mi àti láti dé. Ẹ̀yọ̀ tí Ọlọ́run sẹ́kọ̀ọ́ òkè òkè tó ní dé. Ẹni tó ẹni tí Ọlọ́run ní dé. Ẹni tí Ọlọ́run ní dé. Bàbá lọ sí ìgbà àgbógbó wọlé. Bẹ́ẹ̀ ló ń lọ lábàgà ìwọ̀n padà bọ̀. Orúkọ akẹ́lẹ́ ẹ̀ka ń tọ́jú. Ẹni bá lọ máa lọ bá kó. Ìsàn àpáńkà ọ̀hún ẹni lọ lọ òkú. Àní àrẹ̀ ìkọ̀kọ̀ wa. Orí ọkọ̀ tó náà, amúlùdùn mi ní ọkọ̀ bàbá kì ló jẹ́ níbi bá tó sẹ̀sán ìyá lálẹ́. Kíni tó wà ní ìjàdílẹ̀? Ọ̀jẹ̀ láti dánwò Mádínà sí. Ọmọ Búdà dánwò bàbá dúdú. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìjọba sòrí ló ní òkìkò. Ọ̀gá ètò ọmọ rẹ̀ ló ti gbà gbogbo. Àjà ló bá gbà wọ́n mẹ́lò wá rẹ̀ ó sì gbọ́. Ṣé agbẹ́gbẹ́sẹ̀ tó? Ọ̀rẹ́ pariwo. Àtúntò tó ẹ̀fún nílẹ̀ ìjẹ́kọ̀ ọ̀gá. Ẹ̀yọ́ mi ò tí ì mọ̀. Ẹ̀yọ́ tó máa bẹ́rẹ̀ náà. Lórí dábàrá jà lọ́jà parí rẹ̀. Ará àtúntò àwọn sáré wá tẹ̀síwájú. Gbogbo àgbo wọlé orí ló ti dé. Tó bá ló tọ́kù nínú àwọn ọ̀rẹ́ wọn. Olówó ti fẹ́ sọ fún mi. Ìyá tó lé ìlú ẹ̀kú. Láíláí, babaláwo ló ń lò ó. APC ti gbogbo wa. APC ló ti gbogbo wa. APC ló ti gbogbo wa. Ó bá Ọmọdé wà jẹ́ lórí kó sẹ́gbẹ́ kí rán sí àlè ṣe. Àjò ìdààmú ìgbó